àti sùn lọ, we are in slumber. Àti sùn lọ pátápátá tá lájúmọ́. Yóò ya ọ̀pẹ̀yàn lẹ́nu pé tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀. Dangote ó wọ àlìjẹ́nnà síwájú majority àwọn àfà. Allah. Dangote ó wọ àlìjẹ́nnà síwájú ẹlòmíì tí ń waste owó tó lóun fi ń sẹ̀sìn. Kí ni tó fà? Ó provide táwọn èèyàn jẹ tí wọ́n ó mú. Ó provide company. ń ṣe tẹ̀sìn lọ́nà bòmí bẹ́ẹ̀ tí iye èèyàn ti ń gba sálárì lọ́ndà rẹ̀ ọlọ́nìkan ló máa yẹ mọ iye company tó nìkan nínú ládá ńlá ní bẹ́fẹ́ ni tí ń wá ọ̀nà táwọn èèyàn gbà jẹ́ tí wọ́n gbà mú kò yẹ yín ni ó ní ládá jẹ́ ni tí ń kọ́ mọ́sálásí kiri lọ lọ́wọ́ ní tó ṣe yẹn toró ń lọ́ máa reduce criminal kò ní jẹ́ káwọn ọ̀daràn ọ̀pọ̀ tó nǹkan mọ́ nígbà tí wọ́n bá ti ń ríṣẹ́ sí Dangote ẹ wo gbìyànjú ẹ̀ ìní ò jẹ́ kó yà mí lẹ́nu kódà bó jẹ́ pé president Burkina Faso ó ṣe mistake díẹ̀ àmọ́ kudos to him ó gbìyànjú ìjọba Saudi àwọn muzinin tí ń bẹ nílẹ̀ Saudi àwọn ní parapọ̀ wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí 200 sí Burkina Faso ó wá jáde lọ́jọ́ ìjẹta tí ṣe Wednesday ó wà ní public function kan ló ti respond ó láwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba Saudi tí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí 200 sílùú àwọn kan fẹ́ bẹ ìjọba Saudi ní tí wọ́n fẹ́ ṣe yẹn ká convert ẹ̀ ká sọ di company táwọn ọmọ àwọn ó ti máa rún jẹjẹ mùsùlùmí lòun mọ́sálásí ti tó nílùú àwọn lọ́wọ́ báyìí àìmọye mọ́sálásí táwọn kọ́ sílẹ̀ tí ẹnìkankan ò sí lọ níbẹ̀ bẹ́ẹ̀ bá tó kọ́ 200 nísìn láwọn táwọn èèyàn ò ríṣẹ́ ṣe inú àwọn mọ́sálásí ìlànà criminal ó ti máa kóra wọn jọ ẹ kú fún ẹ̀kan báwọn fi kọ́ hospital ẹ báwọn fi kọ́ school ẹ wá báwọn fi create job ẹ dá company sílẹ̀ whereas n tó yẹ kó ṣe torí mùsùlùmí ọmọ nídìí mọ́sálásí from time to time anywhere in the world n tó yẹ kó ṣe ni pé ìjọba Saudi àdúpẹ́ lọ́wọ́ yín 100 mọ́sálásí yẹn ẹ wá kọ́ 100 tó kù ẹ bá ní convert yẹ ẹ sọ di company ẹ jẹ́ káwọ affiliated mọ́ yín gẹ́gẹ́ bí ìlú tí mùsùlùmí pọ̀ ká mọ̀ pé àwa àti yín ọwọ́ wa ń wọ́wọ́ ẹ wá dá àwọn nǹkan táwọn yóò ti máa rún jẹjẹ ní kẹ́ ẹ dálẹ̀ sọ́dọ̀ wa ẹ wá dá company tí wọ́n ti máa kódà bó ṣe lè tí wọ́n ti máa process dàbídùn ẹ máa gbé bọ̀ èyí tí wọ́n ti máa process kaṣú ilẹ̀ wa wù kaṣú bó bá délé tí wọ́n ti máa ṣe plastic lórúkọ yín ni ẹ máa gbé bọ̀ sílùú wa ẹ dá mọ́sálásí sí gbogbo bí ẹ bá kọ́ mọ́sálásí sí ẹ máa jẹ́ company kọ̀ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wùmọ́rọ̀ jù. ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀jò ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. àdọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. má lè jù má rọ̀jò ká má sọ pé Ọlọ́run mú ẹ. tí ilé ìsìn bá ti pọ̀ jù church pọ̀ rẹpẹtẹ mọ́sálásí pọ̀ rẹpẹtẹ tí ò bá sí company táwọn yóò ti ṣiṣẹ́ wàláhì gbogbo lẹ́sìn yẹn majority ẹ̀ ni ó ti lé ọ̀daràn àti ilé àwo tọ́pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn ò rí ṣẹ́ṣe gbogbo owó tẹ fi ń kọ́ mọ́sálásí ńlá ńlá yìí ẹ bá kọ́ mọ́sálásí ńlá tán ẹ máa create táwọn èèyàn ò fi ṣiṣẹ́ sẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ kí n sọ nígbà tá a lọ sọ́dọ̀ Honorable Odidi Ọmọ pé ó ti ṣènáwó tó dá ó dẹ̀ gbìyànjú school tó fẹ́ kọ́ tó jẹ́lé ẹkẹ́ yìí jẹ́ kí vocational courses ó wà bẹ́ẹ̀ káwọn èèyàn máa kọ́ṣẹ́ láti bẹ̀ ẹ bá ti ń parí ilé kéwú ẹni tọ́nà wọn bá pè síbi pé kó jókòó ti ké 100% á máa rí ọ̀nà tí ó gbà máa jẹun the first law of nature is self-survival àkọ́kọ́ òfin láyé níbo láti survive ní last year àbí ìparí 2023 mo grant interview kan ọlọ́run ló mọ iye ìpè tí àwọn èèyàn rọ lera wọn lórí láìsè mi mo sọ lọ́jọ́ náà lọ́hùn mo ní níbi tí Nàìjíríà lédè yìí ẹni ìjọba tó bá kó owó òlú jáde tó wá kó sórí iṣẹ́ hajj ó ń tàn lé gbègbè aráàlú torí bí ń pa àwọn èèyàn mínísítà tó ilé ìṣẹ́bí ìlànà kùránì wí ẹni ọba lágbára ní kó lọ hajj ẹni ọba lágbára kó lọ Jerusalem ẹni ọba lágbára kó lóun lọ Ọ̀ṣun Òṣogbo kọ̀ọ̀kanjọba ibi òǹkàlùkù bá yọ lọ ẹ fún kàlùkù lẹ̀ kó sẹ́sìn ẹ̀ àwọn èèyàn sẹ́ ìpè burúkú lọ́dún náà lọ́hùn ẹlòmíì nígbà tó ń jàǹfààní ìjọba tán wọ́n fẹ́ dínà máwọn èèyàn míì lẹ́yìn rẹ̀ níjọba kó 90 billion jáde
lórí ọ̀rọ̀ hajj ọdún yẹn 90 billion ló di gòbe tí wọ́n fi FCC wá gbogbo wọn kiri 90 billion ó tó ṣe at least company mẹ́wàá kan fi ṣe company mẹ́ta péré kan jù kan sí Kánò ọ̀kan sí Èkó tàbí Ìbàdàn ọ̀kan sílẹ̀ Ìgbò ẹ wo iye èèyàn tí ó máa jẹun níbẹ̀ ìjọba ó máa ṣèrànlọ́wọ́ lórí ẹ̀sìn bẹ́ẹ̀ at minimal rate kó má pọ̀ jù àdánwò tí ń kan wájú lórílẹ̀‐èdè yìí lásìkò yìí láti jẹ àti mú àwọn èèyàn ò rí bí iṣẹ́ lọ àwọn èèyàn ò ní kápítà tí wọ́n á fi ṣiṣẹ́ àwọn tí ń bẹ lóko àwọn tí wọ́n ń pa wọ́n àwọn bandit wọ́n lọ káwọn mọ́kò wọ́n ń pa wọ́n gbogbo eléyìí ń bẹ́ńlẹ̀ àyànjú ẹ̀ ó wá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni gbogbo wa gbèrú àwa gbé ọ̀rọ̀ ẹ̀sìn lù àní ẹ̀sìn àmọ́ kò sọ́lọ̀ nínú ayé wa àfáà ti pọ̀ ó ti pọ̀ jù pásítọ̀ ti pọ̀ ó ti pọ̀ jù aláwo ti pọ̀ ó ti pọ̀ jù ilé iṣẹ́ dà kọ́mpínì dà ìjọba Bọ́lá Tinubu ọjọ́ wo la tó fẹ́ wékọ̀ gbogbo ilẹ̀ táwọn ẹlẹ́sìn ti rà ní gbogbo ibi tó yí ìlú gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá 70% ilẹ̀ tó yí ìlú kọ̀ọ̀kan kó làwọn ẹlẹ́sìn ti rà níjọ́ tí kọ́mpínì lábàdé ibo lẹ fẹ́ gbé kàwé gbogbo àwọn ìlú ńláńlá tí ń lọ dátẹ̀ lórúkọ ẹ̀sìn yìí tí wọ́n ń tàyà àwọn èèyàn dáhùn sí ilé ẹ̀sìn tí mọ́sálásí ń bẹ́ẹ̀ tí chọ́ọ̀chì ń bẹ́ẹ̀ tí lédì ń bẹ́ẹ̀ èèyàn bí 100 ń bẹ ní chọ́ọ̀chì mi ń bẹ mọ́sálásí mi ń bẹ lédì mi tí wọ́n ṣe kankan ju pé kàn wá ń bẹ uselessly valuelessly wọ́n ń pariwo olúwa o ọlọ́run wa o ní táìmù tí China ń promise ayé pé ní 2025 sí 2026 artificial sun àwọn bẹ̀rẹ̀ sí àwọn olo street light mọ́ wọ́n ṣe bí solar light wọ́n lọ hangẹ̀ sí òkè sánmà lọ́nlọ́n wọ́n ní ìgbà tílẹ̀ bá ti sú kíní yẹn ọmọ tàn bí solar light sílùú àwọn yóò ti gba agbára oòrùn lọ́sàn tó bá dalẹ̀ agbára oòrùn tó gbà yẹn yóò dá padà tójú ọba sú lọ́dọ̀ àwọn onídìí street light ìmọ́lẹ̀ táwọn ọmọ lòun á dàbí ìgbà tó òun mú lọ́sàn bẹ́ẹ̀ ni ọmọ jẹ́ lóru déédéé ìgbà náà làwọn ń dira wa mọ́lẹ̀ tá ń pariwo olúwa àwọn ọmọ ogun tayé ti àwọn bandit nílẹ̀ Haúsá àríyànjú tán àtún pariwo ọmọ ogun ọ̀run ìgbà wo la tó fẹ́ bọ́ nù fìtínà ayé báyìí Yaruba Jawari hàn limi. lọ́wọ́ àbòbè lákìlá ní àtàmímà yàbùdó lè wá sànà lákìlá ní àtàmímà yàbùdó lè wá sànà. lọ́wọ́ ọgbà tí president Tinubu débẹ̀ yìí wọ́n fún àwọn mùsùlùmí kan ọlọ́run ló mọ iye tírélà ìrẹsì tí wọ́n pín ní subsidy oúnjẹ àwọn chọ́ọ̀chì ọlọ́run ló mọ iye tírélà ẹ̀wà tí wọ́n pín àwọn traditionalist ọlọ́run ló mọ iye tírélà ìrẹsì tí wọ́n pín ebí àwọn kan lọ́bọ́ sí lọ́wọ́ sọ́kárí ayé ni sọ́kárí ìjọ wọn náà ká tó sọ pé wọ́n ó ń kálukú àwọn míì kó inú ilé tí wọ́n lọ tà tí wọ́n gbowó lórí ẹ̀ bí ẹ bá fi irun yìí ṣe gómìnà ẹ̀ ta odidi state ló ẹ̀ ta lẹ́kùn owó ẹ̀ láàrin ara yín àwọn tí wọ́n láwọn gbẹ́sìn rù ní nítorí yẹ ká mójútó ni pé báwo ni company ó ṣe pọ̀ bí ilé iṣẹ́ bá pọ̀ nílùú kan àwọn ọ̀daràn wọn mọ̀ níbà o anabi ní káàdà fọ́kùrù à ń yẹkú na kúfúrọ̀ òsì ló yára sọ àwọn èèyàn di kèfèrí jù òsì ti pọ̀ jù láwọn èèyàn fi para wọn sóògùn owó ó kálukú ń wá short cut church yẹn encourage àwọn èèyàn pé miracle ń bẹ tí wọ́n dà mọ̀ pé kò sí masalasi encourage àwọn èèyàn pé karama ń bẹ tí wọ́n sì mọ̀ pé ó ti fẹ́ tán lẹ̀ traditionalist yà encourage àwọn èèyàn lórí pé ẹ máa wá gbẹ́bọ ẹ dákun gbogbo ẹni tí ń gba àgbo 50 àgbo 70 màálù 70 ràkúnmí 70 ṣé gbogbo àlìjànú ló fẹ́ fún lóúnjẹ ni torí ọlọ́run èèyàn ò tí ì róúnjẹ jẹ ìwọ ló fẹ́ fún àlìjànú ní ràkúnmí 80 irú wo lè jìbìtì wo leléyìí ìjọba ẹ má wo wá níran bíjọba bá ń wo ọ̀rọ̀ ẹ̀sìn ìran bí ṣe ń bá lọ yìí gbogbo gbìyànjú tẹ́ ẹ bá ń dá pé kí ìlú ó lè tòrò ẹ̀sìn ò ní jẹ́ kí ìlú yẹn ó tòrò ẹ lọ wo Saudi Arabia ẹ lọ wo bí ẹ ṣe ń kọ̀ntró ayé wọn àfààyè gbá gbogbo wọ́nranwọ̀nran yìí jí láàárọ̀ kọ̀ọ̀kan níbi iṣẹ́ ni ẹ lọ wo àwọn ìlú Islam mo ti sọ́rí lórí program pé mo wà ní Dubai níjọ́ kan mo rí ẹrú Ọlọ́run kan tó wà ní mọ́sálásí ó ṣẹ̀ wọ Dubai ni ó wá mọ́sálásí látàlẹ́ dàárọ̀ kó jáde wọn kúkú disturb ẹ̀ ngbò dídé di aago 10:00 láàárọ̀ tí ò jáde ankọ́ọ̀fù yẹn fi gbé jáde nínú mọ́sálásí pé ó lè níwọ̀ ìkélò ń ṣe nínú mọ́sálásí dàgọ́ 10:00
látàlẹ́ àná ọ wá jáde ó ní tó bá níṣẹ́ tó ṣe lọ́sùn má kó àwọn èèyàn lọ́lẹ̀ ibẹ̀ ni ẹ sì kó àwọn ọ̀dọ́ tó yẹ wọ́n wà lórí oko wọ́n bẹ church ọ̀dọ́ tó yẹ kó wà lórí oko wọ́n bẹ mọ́sálásí tẹ́ ń pariwo gbòòlà ọ̀dọ́ tó yẹ kó wà lórí oko wọ́n bẹ nílédì nínú igbó tí a kọ́ ilédì míì sí tí ń pariwo gbòòlà ó ń kálukú wá ń wá short cut I believe nínú dignity of labour mọ́ I believe pé iṣẹ́ ló kù tí ó sọ wá di olóríire short cut ló ń kálukú wá nínú kó jalè jọba tàbí kó fìyàn sówó tàbí kó wá ọ̀nà tí wọn náà fi rí nǹkan kan gé ayé dàbí débi pé Nàìjíríà ò ní fókọ̀sì mọ́ Burkina Faso ẹ̀wọ̀n tí a dánwò lọ́wọ́ ọgbà ọmọkùnrin yẹn débẹ̀ ẹ wo bó ṣe ṣèlú ẹ̀ kò kí anybody gbogbo nǹkan tí France ti ń gọ́fà wọn tí ń kó nílùú wọn tanstiria ni wọ́n rówó rẹ̀ nísìn gbogbo ẹ̀ ó dẹ̀ ń gbìyànjú láti fi tún lu ẹ̀sẹ̀ ni bàbá Tinubu amọ̀gbẹ́ ń gbìyànjú wàláyé ń gbìyànjú àmẹ́rí sọ̀rọ̀ ẹ̀sìn yìí tẹ́ bá ń wòye pé báwọn ẹlẹ́sìn bọ́kàn wọn bá balẹ̀ àwọn ìjọba náà ni wọ́n padà wá bá ní tí ó bàjẹ́ ọkọjá ní tíjọba lè túnṣe Yaruba Jawari. Arilimi lao abobe lakilali atamima ya bodole wasana lakilali atamima ya bodole wasana. Lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye àárín ọkọ àti ìyàwó tí wọ́n ti dàrú lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n ti sọ́dọ̀ lòsì lórúkọ ẹ̀sìn Ọlọ́run ló mọ iye ìdílé tí wọ́n ti dọ̀tá ara wọn lórúkọ ẹ̀sìn àwọn orílẹ̀-èdè kan bẹ láyé wọn ò ṣẹ̀sìn wọn dẹ̀ progress láyé kí ni tiwa ti jẹ́ bẹ́ẹ̀ sì ọba kọ wa bá ṣe lọ ayé eré ṣe dandan ni ẹjọ́ kálukú ṣẹ̀sìn lábẹ́ ilé ẹ̀sìn wá láti tún ayé ṣe ni ẹ̀sìn wá láti ṣe wá lọ́kàn ẹ̀sìn wá láti mú àlàáfíà wá ẹ̀sìn dé Nàìjíríà ó dirinṣẹ́ jàmbá ó dirinṣẹ́ jìbìtì ó dirinṣẹ́ cultism wọ́n kóra wọn jọ bí ẹni pé kọ́ọ̀tì ni mẹ́mbà ìjọ kan tó bá ṣẹ̀ ibà àpààyàn wọn rí pa burú ló ṣe ẹlòmíì tí ìsọmọ ìjọ wọn tó bá ṣe mistake gé kan léèyàn lásán láì gba permission ọ̀dọ̀ dáràn olókùn tí wọ́n forí íńtánẹ́ẹ̀tì tí wọ́n mọ pariwo tí wọ́n mọ ṣépè ọjọ́ wo la tó fẹ́ lajú ó yà mí lẹ́nu Yaruba Jawari. Arilimi lao abobe. tí n bá ní kí n fi gbogbo ẹ sọ̀rọ̀ tán ayé ó dẹ̀ sọ yí pé ìwọ yóò gbọ́ lọ́hùn. Yaruba jẹ́ arilimi lao abobe lakilali atamima ya bodole wasana lakilali atamima ya bodole wasana. àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó lè possible láyé ká máa fi rọ́ support ẹ̀sìn wàláhì oníbi tọ́mọ̀ ká máa parọ́ pé ṣéwù kan lọ bì kan epo tán nù mọ́tò lọ́ba tọ̀ lọ́ba ni wọ́n dà sínú mọ́tò ni mọ́tò bá lọ fẹ́ẹ́ ibo ló ti possible bàbá ńlá rọ kí ló dé táwọn mú gbẹ̀lẹ̀ fúnra wa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní India láàrin 2012 sí 2016 ǹjẹ́ ọdún mẹ́rin kọ́ nìyẹn ọdún mẹ́rin làwọn èèyàn fi mu omi ilé ìtọ̀ tí wọ́n mọ̀ pé omi ilé ìtọ̀ ni ẹ lọ Google ẹ̀ nílùú Mumbai ló ti ṣẹlẹ̀ ní India àgbélébùú Jésù lẹ́nìkan kàmárò ògiri rẹ̀ jẹ́ẹ́jẹ́ níbi ẹsẹ̀ Jésù àgbélébùú yẹn ní bá ń sun omi báwọn yẹn ṣe ń pera wọn jáde nu pé omi mẹ́rẹ́kù lélẹ́yìí o omi mẹ́rẹ́kù lélẹ́yìí o wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ́n lura wọn nìkan tó wọn pọn omi mẹ́rẹ́kù ìwọ̀n bá tọ́ bá sun lójúmọ́ ẹni tó bá rí gbà yóò máa jó lọ létí ọmọ dúpẹ́ fọlọ́ ni pé àwọn romi mẹ́rẹ́kù ẹsẹ̀ Jésù ń sun omi ọwọ́ àtòbí ọdún kejì arákùnrin kan wọ́n ń pe orúkọ ẹ̀ ní Mr. Zona Ejamaruku òun jẹ́ àwọn tí wọ́n máa ń jàjàgbara nationalist ni òun ló wá farabalẹ̀ ló wá study pé kí ló ń ṣẹlẹ̀ ló wá rí i pé ibi ògiri ilé tí wọ́n kan kínní yẹn mọ́ páìpù omi tí ń gbé omi ilé ìwẹ̀ kọjá kàkì bẹ́ẹ̀ páìpù omi yẹn ló lè sára ère Jésù omi yẹn ní dírọ̀pù ní wà ń sàn lọ síbi ẹsẹ̀ ère Jésù wà bó ṣe pariwo síta nìyẹn Ọlọ́run ló yọ ọmọ fẹ́ pa wọ́n fi ẹ̀sùn ẹni tó commit blasphemy kan ká ní wọ́n rí mú ni yóò ṣe ẹ̀wọ̀n ọdún 3 tàbí kan pa lọ́ba jápa bó ṣe sá lọ́nu 2016 làṣírí yẹn tó wá dúpẹ́ yéé omi ilé ìtọ̀ omi ilé ìwẹ̀ làwọn mú látijọ́ yìí táwọn ń pè lómi mírẹ́kù Yaruba Jawari. Arilimi lao abobe
وثنا لكن الإنسان مما يعبد الوثن. ní gbogbo ayé ni mo wí èmi ò lórílẹ̀-èdè kan tí wọ́n ti ń bímọ tuntun tí wọ́n ní tẹ̀sùbá àwùtẹ̀lé wa látọ̀run o Nàìjíríà nìkan ni wọ́n ní ọmọ tí ń bọ̀ tẹ̀sùbá tó mú dání ni Kùránì tó mú dání ni bóò ni Kùránì ó ṣe jáde nínú ẹni tó bímọ tẹ́jẹ̀ ò ní sóòkì ẹ̀ ẹlòmíì wọ́n ní ọ̀rá aláàbò ẹ̀ wá látọ̀run. Ìgbà wo lọ́lọ́run jọba tí ń lo artificial things natural means lọ́lọ́run fi lo gbàdúrà á sì parọ́ Kùránì tó jáde láti inú ìyá obìnrin yẹn ni Ọlọ́run ló mọ ète tí wọ́n ń dá tí kìíní yẹn fi work àmọ́ mò ń sọ fún ẹ verily I say unto you pé scam ni. Gbogbo ká máa parọ́ wípé ní Ọ̀rúnmìlà ó ṣe kinní kan lẹ́nìkan ló bá ibi títí rìn lọ ló bá bí bó ṣe wọ lẹ́nu ló bá parẹ́ lẹ́nìkan ọ̀bá rí mọ́ ibo nírú ẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo orú nǹkan tí àwọn ẹ̀sìn yìí ń gbé wá ẹ jẹ́ ká fura eléyìí tó jòdòdò mi wà ọ̀kan wà tẹ́mi gan try láti ja ìró ẹ̀ while I was young ni mo ti ń dọ́gbọ́n láti ja ìró yẹn kárí orúkọ Ọlọ́run lára àkì mo lọ sí ètò ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn I was there wàláhì mo fi nǹkan ha igi yẹn títí bí o ṣe ń ha tó ní orúkọ Ọlọ́run yẹn tó ń hàn sí ní grammar school tẹ́yìn ọkọ̀ kan lápá right ní Ìṣẹ́yìn mo kú ń bẹ́ẹ̀ mo lọ sí Ọ̀tà wàláhì mo bá bẹ́ẹ̀ náà ni ọ̀kan ṣẹlẹ̀ lọ́yọ̀ mo bá bẹ́ẹ̀ mo káàkiri láàrin bíi 8 years mo rí tara ìgbé tí kẹ́límà Allahu tó hàn lára ẹ̀ mo rí tara ewúrẹ́ tí mo fọwọ́ kẹ ewúrẹ́ yẹn báyìí tí mo rí pé wọ́n pẹ́ǹtì lé mo àìmọye ẹ̀ tó jẹ́ pé Allahu àti Muhammadu hàn lára ẹ̀ tó dòdòdò àmọ́ àwọn kan wà tó yẹ pé fẹ́ẹ̀kì ni kò ṣẹlẹ̀ táwọn èèyàn kan fírèmù ẹ̀ mo rí tó dòdò yẹn kódà mo rí òkòtó òkun tí wọ́n mú létí òkun tí Allahu Muhammadu wà lára ẹ̀ ó kọjá apẹ́ nìkan ló kọ mo fún oní sáyẹ̀nsì kan tán gbé lọ sí laboratory wọ́n ní is natural bí kìíní yẹn ṣe wá nìyẹn mo rí ẹyin adìyẹ tí wọ́n wá bá mi lówó dé lọ́yọ̀ nígbà kan tí kẹ́límà Allahu Muhammadu wà lára rẹ̀ àwọn yẹn òdodo ni àmọ́ majority àwọn táwọn èèyàn fi ń fúlù àwọn èèyàn ó pọ̀ láyé Yorùbá Jáwá. dẹ́rù ilmi láwọ̀ àbòbí lákìlẹ́lì àtàmímọ̀ yàbùdó lè wá sànà lákìlẹ́lì àtàmímọ̀ yàbùdó lè wá sànà. àfànilà tábùdù náà ìlànà. غير خالقكم فإن دعوكم فقولوا بيننا عدد فإن دعوكم فقولوا بيننا láti gba yí ànábì lórí yìí ti wá látàbùdùnà wọ́n rà kátó bó lùlọ́ ẹ má sí kankan lẹ́yìn Ọlọ́run tó dá yín tí a bá pè yín lọ bí irọ́ wọ́n pè yín lọ bí jìbìtì ẹ sọ fún wọn pé báyìnana àdàdùn. Nàìjíríà wà burú ilẹ̀ Yorùbá burú débi pé ènìyàn ló kù tá à ń sìn àṣẹ Ọlọ́run. Àwọn ṣéwù kan bẹ àwọn èèyàn ti sọ wọn dọlọ́run ní tí ṣéwù bá wí ni wọ́n tẹ̀lé wọn ò ní tẹ̀lé ti Kùránì ni. Tí ẹ bá rí bí ẹ ṣe ń gbé títóbi fún ṣéwù míì èèyàn lanu ni pé sálìkì àmọ́ ọmọdé bọ̀ báyìí pásítọ̀ ẹlòmíì lọ́lọ́run ti ń sìn kò fẹ́ mọ kí lọ́lọ́run wí ani no ibi o bá ti rí gbàlà lulúwa rẹ wà pásítọ̀ ló bẹ lọ́n fún un tó ń fi lówó kódà kó jẹ́ coincidence ó gbàgbé pásítọ̀ lọ́lọ́run babaláwo ẹlòmíì ò ní bọ́bá sọ fún un pé wọn gbọ́dọ̀ jẹun lóṣù kan wọn ò ní jẹ orí nǹkan sóhun ni ọ̀wọ́n ni ọgbẹ́lulẹ̀ báyìí gbogbo ń tọ́sọ lọ́sẹ̀ ó ti sọ ènìyàn dọ́lọ́run Ọlọ́run kọ́ ló ń sìn kúkú fẹ́ kan gbà pé nìyẹn yẹn lọ́lọ́run. látàbùdù náírà غير خالقكم فإن دعوكم فقولوا بيننا فإن دعوكم فقولوا بيننا عدد. ní 1978 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní United States of America nílùú tá ń pè ní Guyana wọ́n ń pe pásítọ̀ kan ní Pastor John pásítọ̀ ti tawí ìgbà tó yá ó rí pé ọ̀pọ̀ fẹ́ ká òun ẹ̀yin tẹ́ wọlé padà ẹ bá mi tẹ láìka lọ́fẹ̀ẹ́ á bá mi rí ṣíà padà Ọlọ́run ó bùn wọn ní sùúrù ó rí pé ìjọba fẹ́ ká òun lórí pé
ó ń ṣe òun náà ń bá wọn involve níbi ọ̀rọ̀ drug ó wá lọ tẹ ìlú sí Guyana ó kúrò níbi tí ń gbé tẹ́lẹ̀ ó lọ tẹ̀lú síbẹ̀ ó sọ di Pastor John village ibẹ̀ ló lọ tẹ̀lú sí ibẹ̀ ló ti wá dára tó wù torí pé níta wí ó máa ń jà fún òmìnira àwọn ènìyàn pẹ̀lú pásítọ̀ rẹ̀ ó máa ń jà fún àwọn tálíkà downtrodden people pé why ten fi àjẹ àwọn èèyàn ìyẹn ló jẹ́ kó lérò lẹ́yìn ó tún máa wá ń jà fún àwọn ẹlẹ́yàmẹ̀yà pé kí ló dé tẹ èjì àwọn dúdú ni ẹ pọ̀ nú ọmọ ẹ̀yẹn ó wá dijọ́ kan ìjọba rán àwọn kan pé kán lọ ṣèwádìí ẹ̀ lórí gbogbo ohun táwọn ti gbọ́ nípa ẹ̀ ọmọlé mẹ́mbà kọ́ngírẹ́sì kan ni wọ́n fẹ́ pa ní ṣọ́ọ̀ṣì ẹ̀ oníròyìn tó wá Ọlọ́run ló yọ gbogbo eléyìí níjọba gbọ́ ìjọba wa ní kan lọ gbé ó ti wá mọ̀ pé tọ́wọ́ bá ìtẹ̀hún òun ó parí ayé òun sẹ́wọ̀n nínú nǹkan tó dẹ̀ fi kọ́ àwọn èèyàn ní lóyàtì pé wọ́n gbọ́dọ̀ lóyà sóhun tọ́lọ́run tó dá wọn gan lọ bó ṣe gbé lemonade jáde nù ló bá pè lóúnjẹ alẹ́ nǹkan mímu ọjọ́ alẹ́ ó ní gbogbo wọn ni ẹ gbọ́dọ̀ mú àwọn fẹ́ lọ ṣèpàdé pẹ̀lú Ọlọ́run bí wọn bá ti mú gbogbo wọn lójú wọn láti wọn rọ lóun báyìí ó fọmọdé mu ó fagbà mu ó fún aboyún mu kódà ajá tí wọ́n ń sè bẹ́ẹ̀ ó fún mu lọ́jọ́ náà lọ́hùn èèyàn 980 ló nìkan pa òun náà padà yìnbọn fúnra ẹ̀ káyìn ni kó tó di pé ìjọba débẹ̀ ìyá arúgbó kan tóun sùn ní táìmù tí wọ́n mú nǹkan yẹn òun ni wọ́n bá lóye tó ṣàlàyé tó ṣẹlẹ̀ ẹ wo bó ṣe pa àwọn èèyàn run close to 1,000 people nílùú Amẹ́ríkà ní ọdún tí ó jìnnà pẹ́ẹ́pẹ́ẹ́ Pastor John nílùú Guyana lọ gbogbo ẹ̀ dáadáa gbogbo wọn tó já pẹ́ nìyàn lọ ń tẹ̀lé òsín lọ́hún ọlọ́mọdé ọ̀sáyé ẹ̀ ló fò. wọn àfa alákọsílẹ̀ wọn lọ́kàn nínú orúkọ tọ́lọ̀ ń fún ànábì ní Tọ́há wọ́n ní tọ́lọ̀ ń sọ ní pé ìrẹ́ Tọ́há máa ń Ọlọ́run ní mi kò sọ alukurani kalẹ̀ fún ẹ litẹ́ṣíkà kó lè bá a dùn ní wàhálà mi sọ alukurani kalẹ̀ fún ẹ kó lè bá a kó ẹ sí fìtínà mi sọ alukurani kalẹ̀ fún ẹ kó lè bá a sọ ẹ dó lórí burúkú. Illa tazkiratan liman yakhsha. Ọlọ́run ní mo sọ alukurani kalẹ̀ kó lè jẹ́ ìrántí fáwọn tí bá ń bẹ̀rù Ọlọ́run. Tanzilan mimman khalaqal arda was samawati al-ula. Alákọ̀ọ́kọ́ nìyẹn níbòmíì Ọlọ́run tó sọ fún wa nínú alukur'an Ọlọ́run ní rí ànábì ma anta bi ni'mati rabbika bi majnun. Nun wal qalami wa ma yasturun. Ọlọ́run ní mo búra pẹ̀lú àràfin Nun tó jẹ́ pọ́ba tó dá yàtọ̀ òun nìkan ló mọ̀ túmọ̀ rẹ̀. Wal qalami wa ma yasturun. Ọlọ́run ní wal qalami wa ma yasturun àti àlìkálàmí gègé tọkọ gbogbo kádàrá yàtọ̀ òun àti gbogbo ń tọkọ sílẹ̀ gbogbo ń tọkọjá lórí ẹ̀ Ọlọ́run ní mo fi búra. Ma anta bi ni'mati rabbika bi majnun. Ọlọ́run ní rí ànábì ìgbé ẹ̀sìn lé ẹ lọ́wọ́ ìsí ẹ ní òpin gbogbo àwọn ànábì Ọlọ́run kò sọ ẹ́ dẹni tó ní mental problem. Ó jọ bẹ́ẹ̀ lójú àwọn ọ̀tá rẹ̀ ni rí ànábì ò ní mental problem rárá òdodo ló gbé wá òdodo ló ń sọ. Wa inna laka la'ajran ghayra mamnun. Kálukìyàmọ̀ Ọlọ́run ó fi dé ó máa gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ lẹ́san tí ò ní stop nígbà kan. Wa innaka la'ala khuluqin 'azim. Ọlọ́run rí ànábì kí ni yóò sọ ìjẹ́ ànábì Ọlọ́run di rọrùn fún ẹ kí ló dé tí ó fi jẹ́ pé wọ́n ló ní glory jù nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tó wáyé nítorí pé wà rẹ̀ ti dáa jù ní. Ìwà ń ló fi promote ẹ̀sìn ìwà ń ló fi gbé ẹ̀sìn dání ìwà ń ló fi jẹ́ káwọn èèyàn gbé sí lára rẹ̀. Wa innaka la'ala khuluqin 'azim. Wa innaka la'ala khuluqin 'azim. Tó bá wá rí bẹ́ẹ̀ ìran mẹ́ta olọ́rọ̀ ẹ̀sìn pín sí àwọn kan bẹ nínú àwọn ẹlẹ́sìn àwọn mushadidun àwọn tí a mú ẹ̀sìn le wọ́n fẹ́ sí ẹ̀sìn yẹn kọjá àbúṣe yẹ àwọn ẹ̀sìn ká mi lára ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tó ti wà addicted sí oògùn lílò
gbogbo ayé ń lo paracetamol méjì ìgbàgbọ́ tiẹ̀ ní pé paracetamol méjì kéré sí bọ́dì òun strong kọjá ẹni tí ó lo paracetamol méjì á lo mẹ́ta á lo mẹ́rin kíníyàn akọ lóyìí á believe pé kíníyàn mọ òun gbádùn ni kò ní mọ̀ pé kíníyàn pa kidney òun ni oògùn oorun tí gbogbo yẹn lo ẹyọ kan méjì lòun ó lò á ní bọ́dì ẹ̀mọ̀ mi ni bọ́dì ni strong gan ó ti wà addicted ó ti kọjá ayé extremist ni lórí oògùn lílò ó ti di ẹni tó ti wà addicted pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá mú ẹ̀sìn ní kankankankankan ìgbàgbọ́ wọn ni pé eléyìí ẹja tó ṣe sí ẹja wà ń tàfijọ́ lọ́n lójú bá a bá ṣe kó le àwọn ibi tó le jù gángan ńlá gbọ́dọ̀ ṣe ìní ó jọ Ọlọ́run lójú mélòó lára rẹ tó fi fẹ̀sìn jọ Ọlọ́run lójú àwọn kan bẹ́ẹ̀ àwọn ò le jù wọn ò sì dẹ̀ jù wọ́n dúró láàrin méjì mọ̀tàwásìtù ni wọ́n ò mú ẹ̀sìn ní mu ogun wọ́n àdẹ mú ẹ̀sìn ní mu dẹ̀ngbẹ̀rẹ̀ àwọn kẹta làwọn tí wọ́n mú ẹ̀sìn bí ìgbà tí wọ́n mú pépà dání ẹ̀sìn ò ní túmọ̀ sí wọn gbogbo tó bá jẹ mọ́rọ̀ ẹ̀sìn wọn a máa bí dànù ni gbogbo nǹkan ló lè lára tiwọn irun kíkí ó lè lára wọn ẹni tí bá ti ń pariwo ẹja kírun ó ti di extremist lọ́dọ̀ wọn ẹni tó ní ẹgbẹ́ àwẹ̀ pé ó ti di fanatics lọ́dọ̀ wọn ẹni tó ní ẹyọ zaka ó ti di fanatics lọ́dọ̀ wọn àwọn yẹn ni wọ́n yẹ̀yẹ́ jù nú èèyàn ráwọn tí wọ́n mú ẹ̀sìn bí ẹni pé kò ní value àtàwọn tí wọ́n mú kankan jù àwọn méjèèjì náà ní sọ̀rọ̀ níwájú Ọlọ́run thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi idhnillah mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run ti yanjú nínú Al-Qur'an tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá mi ó dáa kó jẹ́ muqtasidu kò le jù kò rọ̀ jù tukọ̀ ọlọ́jẹ́ ni títí ẹ le jù tàbí ẹni tẹ́sí tí ò ní tara ẹ̀sìn bí ṣe wulẹ̀ kó mọ́ lápèjúwe Abu Darda'i radiyallahu ta'ala anhu ọ̀kan náà àwọn sàhábà ẹ̀yin tẹ́ wọlé ẹ máa bá mi share lecture yìí lógúnlógún ẹ bá mi share ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹnì kọ̀ọ̀kan bá mi share at least 10 times new page yóò ti pick ẹ bá mi share káwọn èèyàn ó ṣàǹfààní níbi wáàsí tó wúlò fún ayé àtọ̀run àwọn èèyàn yìí gbogbo ẹni ó bá mi share Ọlọ́run bá mi dá orí bò yín nígbà yìí wọ́n yé ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi follow page yìí Abu Darda'i ńlọlọ kí Salman tó jẹ́ kan náà àwọn ẹbí Ànábì ìyàwó ẹ̀ ló wá bá ìyàwó ẹ̀ wá ń sọ fún pé ọkọ òun ayé ọmọ nítumọ̀ sọkọ òun mọ̀ ọkọ òun yìí mọ̀ sára ayé mọ̀ kí ló dé tọkọ rẹ̀ ò kí ń sára ayé mọ́ ó ní bẹ́ẹ̀ ni ọkọ mi ò kí ń jẹun mọ́ lọ́sàn-án àwẹ̀ ní lójoojúmọ́ tó bá tún wá dalẹ̀ ọkọ mi ò ní sùn tílẹ̀ ó fi mọ́ náfìlà ni ó yàn tílẹ̀ ó fi mọ́ ọkọ mi ò ní nǹkan kan tí ń ṣe mọ́ láyé jẹ̀sìn Ọlọ́run lọ ọkọ mi ò lọ bí iṣẹ́ mọ́ ẹ̀sìn Ọlọ́run náà ní lọ́sàn ẹ̀sìn Ọlọ́run ní lóru kò yé mi mọ́ ọkọ mi ò jọ ara ayé mọ́ ìbẹ̀rù Ọlọ́run yìí ti pọ̀ jù Abu Darda'i ní tó bá rí bẹ́ẹ̀ máa lo alẹ́ ìní lọ́dọ̀ yín nígbà tí Salman dé kí ló dé ó yá jẹ́ àjọ jẹun olóhùn gbáwẹ̀ bá nàbì ṣe kọ́ wa lẹ́sẹ̀ kọ́ lélẹ̀ ìjọ wo ló ti bẹ̀rẹ̀ àwẹ̀ olóhùn ò lè sọ iye oṣù náà ó ti pẹ́ gan kí ló dé Ànábì ló tó tẹ̀lé ń bẹ láyé sórí Ànábì kọ́ máa gbàwẹ̀ tó báyìí ni ó jẹun lọ́sàn yìí ó jà àwẹ̀ ilé ìtàtà wú eléyìí tó gbà yín gbà tí ìsáwẹ̀ Ramadana ọmọ ti pressure lé lórí títí tó fi gbà pòun ò ní gbàwẹ̀ ìjọ yẹn ìgbà tó dalẹ̀ bílẹ̀ ṣe sú látago 10 alẹ́ l'Abu Darda'i ní Salman ló ti bẹ̀rẹ̀ sí yan náfìlà Abu Darda'i wá sọ fún pé rárá sùn díẹ̀ tó bá tásìkò tó yẹ kó yan náfìlà máa sọ fún ẹ ó wá jẹ́ kó sùn látago 10 alẹ́ tó fi di bí aago 4 tí wọ́n múra àti pèrún àsùbá ìgbà yẹn ló wá jí dìde pé ó yá dìde yan náfìlà rákà méjì ó wá yan náfìlà rákà méjì ó ní wá ní sùúrù kó fi kásùbá tán bó bá tó kásùbá tán tó sùn díẹ̀ sí kó tó wá kọrí ibi iṣẹ́ èmi àti ẹlájọ débi iṣẹ́ lẹ́nu ńlọ fa àdìsí fàtí kó lábẹ́ akin akọ̀ dami lóhùn. inna li nafsika alayka akọ̀ bọ́dì rẹ ní àwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ ṣe fún tó gbọ́dọ̀ fi dùn bọ́dì rẹ tẹ̀síwájú ọ̀pọ̀ fa inna li rabbika alayka akọ̀ ọba tó dá ẹ
Ọlọ́run ní àwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ ṣe fún olè báàdà ó gbọ́dọ̀ sin lọ́hùn. walidayfika alayka haqqan. àlejò rẹ ó ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ ṣe fún. wa inna li ahlika alayka haqqan. àwọn fámìlì ẹ pàápàá jùlọ ìyàwó ẹ ó lẹ́tọ̀ọ́ lára ẹ ó gbọ́dọ̀ múnú ẹ dùn ó gbọ́dọ̀ wá oúnjẹ fún ó gbọ́dọ̀ bá lóorun pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nínú ojúṣe tó wá ṣe láyé ni fàtí ìkúndàbí akínàkọ́ fún oníkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ gbogbo ẹ̀dá tó wá sáyé ló gbọ́dọ̀ ní ẹ̀tọ́ kan tó ṣe fún wọn pàápàá àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ nítorí náà o gbọ́dọ̀ lé jù o gbọ́dọ̀ rọ̀ jù má lé jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ má lé jù má rọ̀ jù o ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. má lé jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. Ọlọ́run tó sọ láàyè míì nínú Al-Qur'an Ọlọ́run wa khalafa min ba'dihim khalifun. fa khalafa min ba'dihim khalifun warithul kitab. Ọlọ́run kan padà dé lẹ́yìn kan ayé tí wọ́n jogún tírà. yakhuduna 'arada hadhal adna. gbogbo tó bá jẹ́ máa ń kan yòdò yẹn ní ayé ni wọ́n dì mú ìyẹn ni wọ́n kà kún pàtàkì jẹ̀sìn Ọlọ́run lọ. wa yaquluna sayughfaru lana. gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn gbọ́dọ̀ gbọ́ ni wọ́n máa ṣẹ̀ wọ́n tún máa wá sọ lẹ́nu wọn pé Ọlọ́run wa òróró Ọlọ́run foríjì wa àwọn làwọn laxity àwọn tí wọ́n mú ẹ̀sìn ní kékeré ẹ̀sìn wọn nítara ẹ̀sìn kankan kí ni a ṣe tọ́lẹ̀ wò lè foríjì wa kí ni ìjọba Gàfúrù Rahim sí ó ti lálà foríjì lòun tẹ̀síwájú. wa in ya'tihim 'aradun mithluhu ya'khudhuhu. tí a bá tó wá rí nǹkan yòdò yín di ayé tí a gbé wọn lọ wọnú ayé pátá wọn á mutí wọn á ṣe zìnà wọn á pààyàn tí a bá tó wá ṣe gbogbo ẹ̀ tán. alam yukhadh alayhim mithaqul kitab. ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون. Ọlọ́run ní ilé àgbégbẹ̀yìn òun ló lóore fáwọn tí a bá bẹ̀rù Ọlọ́run. Afala ta'qilun. Afala ta'qilun. ọba mi ní àbórí yín ò pé ni ara àṣejù ẹ̀sìn ń ló mú arábìnrin kan ọ̀kan nínú ẹni tó lówó jù ní Áfíríkà ọ̀kan nínú ẹni tó lówó jù lóbìnrin táwọn yìí ọmọ ìyá mi ó ní pírọ́blẹ́mù ojú ó lọ tọ́jú ẹ̀ díẹ̀ ńlọ bá gbàgbọ́ yìí pé chọ́ọ̀chì lòun á ti rí ìgbàlà àsìkò tó yẹ kó ná ìdajì tó ní lórí ojú lọ́ba ara bẹ́ẹ̀ dá ò bá ti ríran àdánwò tọ́ka ní ẹrú Ọlọ́run kan ní òun lọ sí conference kan ní Àbújá ó láwọn àkàndá èèyàn ni wọ́n organize ẹ̀ wọ́n wá fẹ́ káwọn táwọn pè sórí àìtẹ́ kan fíìl báwọn ṣe ń fíìl wọ́n wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àìtẹ́bù ẹ̀ má bínú á paná fún ṣẹ́jú díẹ̀ security yín wà ensure láàrin pápá náà yẹn lásàáfin yẹn ló ń jẹ inú òkùnkùn yẹn lẹ́sìn tí gbọ́dọ̀ jẹun wọ́n wá paná gbogbo ẹ̀ dúdú bírímù wọ́n wá bẹ̀rẹ̀ sí sáàfù wọn wọ́n gbóúnjẹ síwájú ẹnì kọ̀ọ̀kan wọ́n wá ní ẹ̀ máa jẹ́ èèyàn díẹ̀ ló lè jẹ́ díẹ̀ mẹ́rin wọ́n wá sọ fún wọn pé àwọn táwọn ò ríran ní táwọn experience díẹ̀ nínú ẹ̀ ilẹ̀ yín tọ́wọ́ tẹ́ lè jẹun yẹn àwọn ọmọ gbá lẹ́sù àwọn ọmọ gbá lẹ́ mọ́ wọ́n gbóúnjẹ síwájú àwọn ọmọ ẹ̀rù oúnjẹ tó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó wá lówó tó lọ́lá ó wá lọ jókòó ka chọ́ọ̀chì ó wá wòran títí ojú fi lọ́mọ lọ́wọ́ dòní àárọ̀ yìí lójú yẹn ti fọ́ wọ́n padà lọ ilé ìwòsàn l'Amẹ́ríkà ní gbogbo ibi tó yẹ kán lọ wọ́n ní kò possible mọ́ ìyẹn ti lọ nìyẹn má lè jù má rọ̀ jù. ká má sọ pé Ọlọ́run ẹ̀ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run ẹ̀ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run ẹ̀. àfààní àrùbá jawari ilimi láwọn àbò òbí. lákìlẹ̀ ní àtàmímọ̀ yàbò tó lé wàsánà
lakina li anta mimman ya'budu liwafana. Wallahi mo fọlọ́n tó Yorùbá jẹ́ ẹrù ilimi la abobe. I have some diamonds of words. Wisdom. Ó wà lẹ́nu tó jẹ́ pé tí n bá ní kí n fi gbogbo ara sọ jáde làkìlàlì. Anta mimman ya'budu liwafana. Lakina li anta mimman ya'budu liwafana. Làkìlàlì àwọn èèyàn sọ fún mi pé ẹlẹ́bọ ni ẹ́. Ó dọ́lọ́hun mà ìwọ yóò sin lọ́hun tí ò bá rí bẹ́ẹ̀. Ibo ló ti rí khalwa oṣù méjì oṣù mẹ́ta ó tira ẹ̀ mọ́lé ó ní jẹun ni òpònú ni ẹni fámìlì ẹ̀ ò ní jẹun ni tó fi tira ẹ̀ mọ́lé khalwa ọjọ́ mélòó là nábì lò lọ́wọ́ kó tó lọ wá sọ fún mi khalwa ọjọ́ mélòó là nábì wọ̀ tó fi wá lọ dídí oṣù méjì oṣù kan nínú ilé tó tilẹ̀kùn mọ́rí. Eléyìí tó jẹ́ tinú Ramadan kan ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ní itikaf yẹn Ọlọ́run yóò dá àwọn ẹ̀tọ́ kan fẹ́ni tí bá ń bẹ ní itikaf láti fi súnmọ́ lọ ẹni tí ò fóúnjẹ sílẹ̀ tíyàwó àtọmọ jẹnu ilé kò lẹ́tọ̀ọ́ sí itikaf kí ni wá lọ síbẹ̀ kí ló dé tó kóra ẹ sí fìtínà ayé àìmọye ìbáàdà tó lè ṣe tó o bá lágbára láti ṣe itikaf tó fi kó ọmọ sínú ebi ó kó ìyàwó sínú fìtínà nítorí pé Ọlọ́run itikaf àìmọye ìbáàdà tó lè ṣe tó ní ládàmí tí ó fẹ́ ju itikaf lọ. Ẹlòmíì dé itikaf fóònù nílọ rìsífù náà àní ká má rìsífù ẹlòmíì dé itikaf ọ̀rọ̀ lọ́rọ̀ nílọ sọ onódé máa pariwo à ń bẹ ní itikaf àwa ń bẹ ní itikaf wọ́n ti sọ di ceremonial itikaf nǹkan tó yẹ kó jẹ́ àyè bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run alukuran ló yẹ ká máa yẹ̀wò gbogbo tó jẹ máa hadith ló yẹ ká máa yẹ̀wò ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ jáde itikaf kí bẹ̀rù Ọlọ́run ọmọ làpàlà rẹ̀ tó bá ṣe é bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe é Yaruba jaware limi lawa bobe lakilali anta mimman ya'budu liwafana. Lakilali anta mimman ya'budu liwafana. Ẹ̀yin modern day traditionalists tẹ́ lọ ra kóòkì ra Fanta ra soft drink lọ orí omi ẹ wá ń tú kóòkì sórí ẹ̀ ń tú soft drink ní tó yẹ kó o sra fáwọn èèyàn kan ṣàdúrà fún ọ kó o tún gbà ládàá orí yín burú ni. Ṣé ẹja ní òmù kóòkì ni àbẹ́ja ní òmù Fanta lórí omi afọlá àtàkìlú náà ní kọ́ ẹ̀ ní common sense. Yorùbá jẹ́ ẹrù ilimi la abobe lakilali anta mimman ya'budu liwafana. Lakilali anta mimman ya'budu liwafana. Ẹni ideology ẹ̀sìn ìrònú ẹ̀sìn táwọn èèyàn bá mú wá ní tuntun tó sọ ẹ̀dọ̀ta family ẹ̀ ọ̀sọ̀ ẹ̀dọ̀ta àlú ẹ̀ ọ̀sọ̀ ẹ̀dọ̀ta àrẹ̀ ẹ̀ ronú dáadáa gbé sínú common sense anything tó bá ti takọ̀rọ̀ Ọlọ́run tàbó takò common sense ó call fún attention o ò ní làákàyè tó fi yọ ni tó fi wá dọ̀ta family ẹ̀ tó fi dọ̀ta ẹbí ẹ̀ tó fi dọ̀ta àrẹ̀ ẹ̀. Ànábì Nuhu alayhi salam odidi ànábì Ọlọ́run ọmọ rẹ̀ ò ṣe Islam pẹ̀lú ẹ̀ ọmọ rẹ̀ ò ṣẹ̀sìn pẹ̀lú ẹ̀ inú ilé ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé kò lé ọmọ ẹ̀ dànù ó ń sisi Ọlọ́run lọ lára ọmọ ẹ̀ bóyá Ọlọ́run ó yí ọmọ yẹn padà ìjọ tí ọmọ yẹn tó parẹ́ sínú omi tó fàn ọjọ́ tọmọ yẹn tó parẹ́ ní bàbá tó gbà pé òǹpinya ti dé láàrin àwọn ọmọ yẹn ń parẹ́ lọ́gán bàbá tó ń sọ pé Ọlọ́run mi ò inna bunī min ahli ọmọ mi bẹnu fámìlì mi ó jẹ lọ́nà ìdí àtàwọn fámìlì mi àdéhùn rẹ òdodo ni ò kí ń yapa àdéhùn kí ló dé tó jẹ́ kọ́mọ yọ parẹ́ ọmọ rẹ ò dé bá sí Islam wọ́n jọ ń gbé ni tiẹ̀ ti wá jẹ́ ẹni tó gbẹ̀sìn míì lára ẹ̀ ó sì sí Ọlọ́run lára ẹ̀ kó padà sínú ẹ̀sìn ni tó o bá gbógun tì kò lè padà láéláé. Ẹ̀gbọ́n bàbá ànábì Abu Talib ẹ wo ọ̀nà tí ànábì gbà dúró tì dọ́jọ́ kú ẹ̀ kò gba Islam traditionalist ni ẹ bọ́ ló ṣe dọ́jọ́ kú ẹ̀ ànábì confuse ẹ̀ títí kò gbà ànábì ò torí ẹ̀ sá fún ọjọ́ kú tó fẹ́ gbẹ̀mí mi ànábì wà létí bẹ́ẹ̀dì ẹ̀ ní sick bẹ́ẹ̀dì ẹ̀ bàbá tó tọ́jú ẹ̀ dàgbà
ó wà létí bẹ́ẹ̀ díẹ̀ tí ń convince ẹ̀ pé kó wí la ilaha illallah kó tó lọ bàbá yẹn yarí kalẹ̀ ó lóun ò wí bàbá yẹn lọ bẹ́ẹ̀ ni tiẹ̀ ti jẹ́ tọ́fẹ́ mẹ́sìn tẹ́lẹ̀sìn lọ Yaruba Jawari hàn lé mi. láwọ̀ àgọ́bẹ̀ lákìlálì àtàmímà yàbùdó lè wà fànà lákìlálì àtàmímà yàbùdó lè wà fànà. Wasiqatul Medina, the Charter of Medina níjọ́ tí Ànábì délùú Medina tí ó fi Islam rinlẹ̀ Ànábì pè mítìnì ìpàdé àlàáfíà àkọ́kọ́ ó là ń pè ní Wasiqatul Medina, the Charter of Medina. Ànábì pè mùsùlùmí, ó pè olórí ẹlẹ́sìn Christianity, ó pè olórí ẹlẹ́sìn Jew, ó pè olórí ẹlẹ́sìn traditionalist, àwọn tí wọ́n bẹ nígbà náà tí wọ́n jẹ́ ẹlẹ́bọ gbogbo wọn ló pè, wọ́n jọ jókòó wọ́n jọ ṣe mítìnì ni. Ànábì ló chair mítìnì yẹn. Mítìnì yẹn jẹ́ pọ́ìntì 14 méje lọ pàtàkì ńbẹ̀. Ara tó wà ńbẹ̀ ni pé yàtọ̀ fọ́rẹ́sì gbogbo wa lájọ ní ráìtì pọ̀ ọmọ ìlújọ ni wa o àti mùsùlùmí àti kírísítẹ́nì ọmọ ìlújọ ni wa àjọ gbé lálàáfíà ni. Hákùnlẹ̀ tí kọ́. Tẹ̀síwájú. Hákùnlẹ̀ amni a gbọ́dọ̀ ní right to peace, peaceful coexistence àjọ mọ́ ọbẹ̀ ni. Àní bára wájà kódà tẹ́nìkan bá fẹ́ gbógun ti ìlú Medina láti ta àjọbó ń tọ̀ ń jà ni o. Tó bá jẹ́ mùsùlùmí làwọn tí wọ́n fẹ́ gbógun ti ìlú yìí àwa tá a jẹ́ mùsùlùmí bí náà ó dìde against ẹ̀ pé má bàa lù wá jẹ́. Tó bá jẹ́ kírísítẹ́nì ẹ̀yin kírísítẹ́nì náà ó support wa àjọba wọn jà. Jẹ́jẹ́ ká sùn wò ẹ wo Dhul-Qarnayn náà ẹ wo ìjọba ẹ̀sìn láyé. Dhul-Qarnayn ó sọ fún àwọn tí ó bá nílùú oríṣi ìrìn àjò tí Dhul-Qarnayn nírìn láyé méje ni. Lọ́jọ́ ìjù tí ń bá wọn jà kò sọ pé ẹ̀yin mùsùlùmí nìkan mo fẹ́ rí ẹ bá mi tẹ like and love fáìnù ní ibi kú wà ẹ jẹ́ ká cooperate ẹ fi agbára ràn mí lọ́wọ́ ká lè bá a ṣẹ́gun àwọn ọ̀tá tí ẹ fẹ́ bá lu àyíjà. Ẹ̀yin admin ẹ mójútó kínní ẹ má jẹ́ kó flag ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet ẹ má bá mi share jìnnà ẹ like ẹ love má lè jù má rà jù. Ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. Àlọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. Má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. Kí ló ṣe wá Áfíríkà tá a lè manage ara wa? Lárúbáwá manage ara wọn nínú àwọn apá kan mùsùlùmí tí ìran Lárúbáwá yòókù tí wọ́n jẹ́ Sunni tí wọ́n gbà wípé àkídà àwọn takora àwọn jù ó làwọn Ṣíà. Wọ́n gbà yí pé nǹkan kan náà kọ́ làwọn jọ gbé dání àwọn Ṣíà kan pé làwọn mùsùlùmí síbẹ̀ they manage themselves, they live in harmony and peace. Wọ́n jọ manage àlàáfíà. Níjọ́ ogun bá dé láti ìta tó fẹ́ fèsì ilẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ pé Ìránù ló nírinṣẹ́ ogun tó pọ̀ jù. Àwọn dẹ̀ ní Ṣíà. Gbogbo ìjà tó ń jà ní Palestine ìran Lárúbáwá wo lẹ rí tó ní rọ́kẹ̀tì tó ní gbogbo nǹkan jà tó lọ gbèjà Palestine. Àwọn Ìránù tí wọ́n jẹ́ Ṣíà ni wọ́n manage ara wọn pé tó Ọlọ́run ní ọ̀dà àtẹ̀yìn tẹ́ gba rọ́ngàn àtàwọn tá a gba right hand Ọlọ́run ó dà láàrin wa. Àwọn òyìnbó wọ́n manage ara wọn kì í ṣe gbogbo ideology wọn ló bára wọn gbé. Kí ló dé táwa dúdú tá a fẹ́ mọ Islam jà nábì lọ? Kí ló dé tá a fẹ́ mọ Christianity ju Jésù lọ? Kí ló dé tẹ̀yin traditionalist tẹ́ ẹ fẹ́ mẹ̀sìn yín ju àwọn tí wọ́n bí yín tí tẹ́ ẹ láwọn ni wọ́n dá sílẹ̀ lọ? Kí ló dé tá a lè jọ gbé lálàáfíà láàrin ara wa? Tó bá di apá kejì a máa tẹ̀síwájú. Yaruba jẹ́ o ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ ọmọ aráyé burú wọn ní ká púpọ̀. Àlọ́mọ aráyé burú wọn ní ká púpọ̀. Má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. Gbogbo ọ̀ràn Áfíríkà pátá ẹjẹ́ àwẹ́kọ̀. Ọdẹ akéyìn onílàákàyè o wàláì ọdẹ akéyìn onílàákàyè aláàbọ̀ làákàyè kọ̀ráyé wa ní orílẹ̀-èdè yìí o a fẹ́ mọ́sálásí mọ́
gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́ ń lọ sí Saudi lọ gba mọ́sálásí wa àfẹ́ mọ́sálásí mọ́ àfẹ́ kànga mọ́ lórílẹ̀-èdè enough of mosque. kódà ẹ̀yin pásítọ̀ tẹ́ ń lọ sí Jerusalem lọ sí kí n lọ gba lọ máa gbé church wa àfẹ́ mọ́. tẹ́ ẹ bá wo àdúgbò kan mọ́sálásí bíi 5 bẹ ládùúgbò kan mélòó gbogbo èèyàn ti bẹ ládùúgbò tí mọ́sálásí 5 bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá wo àdúgbò míì church bíi 10 lọ wà ládùúgbò òdìdí àdúgbò ẹ̀yọ kan so mélòó ni gbogbo èèyàn ti bẹ ládùúgbò yẹn tí church 10 bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ wo craziness ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ èèyàn kan ọ̀rọ̀ ẹ̀gọ́ èèyàn ní ìmọ̀ yàtọ̀ o ọ̀rọ̀ onílàákàyè bákan náà ní ṣe máa rí o. Ibrahim Traoré, kudos to that vibrant president, kudos to that Burkina Faso very young president, kudos to him. Onílàákàyè tó bá jẹ́ pé gbogbo àwọn tẹ̀bùlígù àti àwọn alùsùnà tán lọ bá ṣe nílàákàyè lónà bá ṣe nílàákàyè nìyẹn ṣé kò ní dáa ẹ lọ Saudi àkó masasi fi kẹ wá máa kọ sí Nàìjíríà masasi ẹ wà nílàákàyè láti ẹjọ́ ìpè ṣé mọ́sálásì nìkan mọ́sálásì là máa jẹ ní Nàìjíríà ṣé church là máa jẹ ní Nàìjíríà èyí lè ṣe ẹ gbà wá èyí social amenities ẹ gbà wá nísìnyí gbogbo wa àfa alùsùnà tó bá mọ̀ pé ọ fẹ́ ṣe tọ́lọ́run tó fẹ́ ṣe dáadáa tó bá ti lọ Saudi tí wọ́n bá ti fún ọ ní mọ́sálásí sọ́kọ́ ọ̀gbà iléeṣẹ́ nìkan wá bá wa dálẹ̀ social amenities nìkan wá fún wa táwọn bá dálé sẹ́lẹ̀ a ní ìdí àwọn ilé ìwòsàn ọ̀fẹ́ náà tó jẹ́ pé táwọn èèyàn bá débẹ̀ wọ́n á máa rí àwọn oògùn gbà lọ́fẹ̀ẹ́ wọ́n á máa rí ìtọ́jú níbẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá fún yín ní mọ́ọ̀sì ẹ sọ fún wọn pé iléeṣẹ́ kódà kan wá dá iléeṣẹ́ bàtà lẹ̀ iléeṣẹ́ bàtà kó jẹ́ èèyàn 10 lè ṣiṣẹ́ níbẹ̀ ẹ wo gbogbo mọ́sáàsì wa bó ṣe pọ̀ tó bí kí mọ́sáàsì 5 tí mẹ́ládùúgbò kan kí wọ́n mú ká fi mọ́sáàsì 2 lẹ̀ ká sọ 3 nínú mọ́sáàsì yẹn ká sọ di fátírì láti máa produce nǹkan bẹ́ẹ̀ gàrí náà máa produce nbí kan wọ́n máa produce bàtà nbí kan wọ́n máa produce báàgì nbí kan á máa fi 2 yòókù kírun ọlọ́run ọ̀wọ́ kí n lọ sí mọ́sáàsì lọ́lọ́run owó tí ó fi tábì wà lìjẹ́ náà ọlọ́run ni owó mọ́sáàsì ṣé gbogbo ẹni tí ń lọ mọ́sáàsì ni ó wà lìjẹ́ náà ṣé gbogbo ẹni tí ń lọ church ni ó wà lìjẹ́ náà nínú àdìsí kan tí àbúrò rẹ̀ gbà wá àbúrò rẹ̀ jẹ́ kó yọ agbẹ́ àná sọ pé inna Allaha la yansuru illa ajsamikum wala illa suwarikum walakin yansuru illa qulubikum wa a'malikum. ànábì àbúrò rẹ̀ jẹ́ kó yọ agbẹ́ ànábì ní ọlọ́run sọ fún wa pé òun ò ní wo bọ́ọ̀dì wa bó o ṣe rẹwà tó bó o ṣe sígbẹ́lẹ̀ tó bó o ṣe fáyìn tó bí báyà yín lọ́wọ́ wà wò kódà ọlọ́run ní wo lọ́wọ́ ní kò ní owó fìlà pé ẹ bá ju lọ́wọ́ ní oníyẹ́wà lè jẹ́ náà wà láwà yín lọ́wọ́ wo irùngbọ̀n lọ́wọ́ wo ẹ̀fìlà lọ́wọ́ wo súnà ni tọ́ ọ bá ṣe èèyàn lè ṣe kó ṣe súnà kọ́ mọ́ pààyàn lọ so ntí ọlọ́run wò walakin yansur illa qulubikum wa a'malikum ọkàn yín kí masasi ọ̀pọ̀ ẹwọ masasi kò sọ orílẹ̀-èdè tí wọ́n ti ń sin Ọlọ́run tó Nàìjíríà kí ló dé ayé Nàìjíríà wà tàtó báyìí lágbàáyé lẹ́yìn Saudi ibi tí masasi tó ti pọ̀ jùlọ lẹ́yìn Saudi o lẹ́yìn àwọn ilẹ̀ Lárúbáwá o ní gbogbo àgbáyé lẹ́nìí Nàìjíríà ni ẹ máa bọ̀ ṣé Nàìjíríà ni ànábì ti dìde ni bí masasi ṣe wá pọ̀ ní Nàìjíríà hàn tábà tó wọ́n sọ pé lágbàáyé o níbo ni church tó ti pọ̀ jù o Nàìjíríà ni ẹ máa bọ̀ ṣé Nàìjíríà ni Jésù ti dìde ni síbẹ̀síbẹ̀ bó ṣe wá pọ̀ yẹn ǹjẹ́ ìpayọ Ọlọ́run tó nǹkan masáàsì kan pọ̀ ìpayọ Ọlọ́run kéré chọ́ọ̀chì pọ̀ ìpayọ Ọlọ́run kéré inna akramakum indallahi atqakum àwọn tó jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹni ìpayọ Ọlọ́run ni o masáàsì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o chọ́ọ̀chì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o ló fi jásí pé ọjọ́ tí Nàìjíríà bá máa dá kí Nàìjíríà kó tó lè dá ó di ọjọ́ tí Nàìjíríà náà bá tó dìpọ́tù àwọn òyìnbó láti Nàìjíríà lọ lu wọn pé a dìpọ́tù ẹ ìwọ náà máa lọ lu yẹn a lé ọkùn lu wa ṣé wọn Nàìjíríà ó lè dé stage yẹn sá bí àwọn UK Canada US bí wọ́n ṣe máa dìpọ́tù àwọn èèyàn wa látọ̀ yẹn wá sí Nàìjíríà ṣé Nàìjíríà náà lè dé stage káwọn náà máa dìpọ́tù àwọn òyìnbó lọ sílùú wọn sá ọjọ́ tí irú nǹkan báyẹn bá tó wáyé ní Nàìjíríà tí Nàìjíríà náà tó ń dìpọ́tù àwọn òyìnbó padà sílùú wọn pé aláàfin ń lu wa máa lọ ọjọ́ náà ní Nàìjíríà tó lè dá kí wá ló mú Nàìjíríà jẹ́ ọ̀dá ara ẹ̀ nìyẹn o
ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ gba mọ́sáàsì wá sí Nàìjíríà yìí mọ́sáàsì Jamiu ni wọ́n lọ pé kankọ́ mọ́sáàsì ńlá mọ́sáàsì Central Mosque wọ́n rà kọ́ mọ́sáàsì kólóbó kan wọ́n rà bọ́ọ̀ náà máa ní kan gbẹ́ wọ́n á gbẹ́ kànga kékeré kan ẹ wo bí tí àwọn yẹn náà ni wọ́n tún wá ń takò àwọn àfáwà pé àwọn àfáwà ìsálù súnẹ́ o pé wọ́n àmọ́ ṣe o ẹ wà bò sí a sì ní kí Nàìjíríà ọ̀dà ẹnìkẹ́ ẹgbẹ́ bọ́ọ̀ ẹgbẹ́ kànga ẹnìkẹ́ ẹ̀kọ́ mọ́sáàsì náà ẹ̀kọ́ kékeré àwọn yẹn ń takò àwọn àfáwà pé àwọn àfáwà ìsálù súnẹ́ gidi wọn ìṣèyàn wọn àdúró déédéé ìyàwó dàpọ̀ ẹ tí tó jàǹbá Lárúbáwá ọ̀tọ̀ ni mọ́sáàsì yẹlé ọkọ ní kálómi ọkọ mọ́sáàsì bíi mẹ́wàá tó bá ti kọ́ bíi mẹ́ta ìyókù yóò fowó rẹ̀ yóò fi gba mẹ́ẹ̀dẹ́ ni yóò fi túnra rẹ̀ sí àtàn fámìlì ẹ̀. ṣàwọn yẹn tí wọ́n ń pa wọn àfọwọ́ nílẹ̀ yìí wọ́n á pè wọ́n ní àwọn oníbíbíà àwọn tí yóò gbẹ̀sìn àwọn tí yóò dúró déédéé àwọn alábòsí ẹ dákun kí lòun. so mo lọ síbi èyí pé gbogbo abáàlù súnà àti tẹ̀blíìgì tí yóò bá lọ sí Saudi látẹ̀lé lọ ẹ mọ̀ gba mọ́sáàsì wa Nàìjíríà mọ́ mọ́sáàsì tó mọ́sáàsì ti pọ̀ tó ilé iṣẹ́ ni ẹ bá wa gbà wá ẹ wo Ibrahim Traoré Ọlọ́run dákun jẹ́ kẹ́mi ẹ̀mí president Burkina Faso ìtọ́sọ yẹn ó wú mi lórí púpọ̀ ó wú mi lórí ẹ wo ọmọ 39 years so ti wọ 40 ni mi rò kò tí wọ 40 39 years ni Ibrahim Traoré kéré ẹ wo passion tó ní fún lu wọn ẹ wo passion ẹ wo ìfẹ́ tó ní fún lu ẹ àwọn Saudi offer Ibrahim Traoré wọ́n offer wọn ní 200 months ó lóun ọ̀fẹ́ ó ní social amenities ní kán bá wọn kán wá ṣe fáwọn kán wá bá wọn kán kọ́ àwọn lọ́wọ́ kán wá bá wọn kọ́ school kán wá bá wọn kọ́ mọ́ kán wá bá wọn kọ́ hospitals and schools and social amenities táwọn ní ìdí kán wá ṣe fáwọn àwọn ọ̀fẹ́ mọ́sáàsì unlike àwọn àfáà súnà wa tán gba mọ́sáàsì láti Saudi tó yẹ pé bí mọ́sáàsì ti ṣe pọ̀ tó yìí tán bá tún lọ wọ́n á tún gba mọ́sáàsì wa mọ́sáàsì tán gbà wá kì í ṣe torí pé káàdì máa kí ló ń bẹ̀ torí títí ẹni o torí tó fẹ́ jẹ ni o torí tó fẹ́ jẹ ni o tó bá jẹ́ pé torí títí wa ni ó yẹ kó rí wọn ó ti pé pé mọ́sáàsì kọ́ la nílò mọ́ àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí ní jamia àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí ní universities wọ́n àríṣẹ́ wọ́n fẹsẹ̀ gbálẹ̀ kiri ẹ dákun ṣe mọ́sáàsì àti ẹ̀jẹ̀ kọ́ńtì tó ti sanwó fún ìmáàmù ní mọ́sáàsì ìmáàmù ti kírun mọ́sáàsì Nàìjíríà tó ti mọ iye àfa Nàìjíríà tó ń sọ pé káwọn àfọ lọ wá ṣẹṣẹ táwọn mọ iye àfa Nàìjíríà tó bóòlù àfọ òsínì sí jálàbí àbá àti kírun orí di oṣù Ramadana ẹ wo wàhálà tí àfọ ṣe nínú Ramadan kó a máa kírun fún gbogbo jàmá kò sí sálárì fáfá ẹ wá ní kó má sí jálàbí kó mọ wàhálà tí ó gbà jẹun so ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ o ó ti wọ́ ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ gan so ìgbésẹ̀ tí Ibrahim Traoré tó gbé ìyẹn president of Burkina Faso ó wù mí lórí o ó wù mí lórí lé torí pé àdìsí kan jẹ́ kó ya pé tá a bá fẹ́ kọ́sẹ̀ èèyàn méjì náà ní ká kọ́sẹ̀ la hazada illa fi sinatayni rajulun ata'ullahu hikma fasalatahu fahuwa yakdibiha aw yu'allimuha morati rajulun ata'ullahu hikma fahuwa yakdibiha aw yu'allimuha ẹni tọ́lọ́ ń fún ní hikma wisdom làákàyè tó wà fi ń ṣèdájọ́ òdodo tó tún fi ń kọ́ àwọn ẹlòmíì anábìlà lè jowú ẹni bẹ́ẹ̀ mo jowú Ibrahim Traoré pẹ̀lú wisdom tọ́lọ́ ń fún a sì tún lè jowú èèyàn kan rajulun ata'ullahu malan fasalatahu bil haqqi ẹni tọ́lọ́ wọn bá fún lówó tó wá ná sójú ọ̀nà ọlọ́run bí kọ́tán a lè jowú ẹni bẹ́ẹ̀ tó torí ìdí eléyìí gbogbo àfa àsúnà kan láti ìṣe lọ ẹ má gba mọ́sáàsì àti bọ́ òmà ilẹ̀ wa àtàbágbẹ́lẹ̀ sùkẹ́sùkẹ́ omi ọ̀yọ́ ní ìdí ẹ̀ ń tá a nílò òun náà ní kẹ́ni ẹ pé àwọn Saudi wa ká wá kọ́ àwọn hospitals fún wa káwọn èèyàn ọlọ́mọ gba ìtọ́jú ọ̀fẹ́ ń bẹ̀ torí pé àwọn hospital wa ní Nàìjíríà mọ́túárì ni ẹ lè débẹ̀ kẹ́ bá oògùn bó ṣe rí nìyẹn káwọn ṣe títí wọn ní standard way ká máa lọ bẹ̀ á máa gbé kúrò sí Saudi a máa gbé kúrò a máa pé àwọn náà ń ṣe gbogbo nǹkan yẹn torí tọ́lọ́ọ̀ ni kì í ṣe masalasi nìkan náà máa fún wa káwá dá nǹkan mẹ́lẹ̀ kọ́ má jẹ́ masalasi nìkan tó bá yẹ pé lóòótọ́ wọ́n fẹ́ sí tọ́lọ́ọ̀ torí pé
ẹ̀sìn Islam gbogbo tí ń jẹ́ ẹ̀sìn tí humanity bá ti kó ń bẹ kì í ṣẹ̀sìn mọ́ gbogbo ẹ̀sìn tí humanity bá ti kó ń bẹ kì í ṣẹ̀sìn mọ́ torí pé kí ni Jésù wá preach humanity ni kí lànà bí wá preach humanity ni torí ìdí eléyìí kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa o Ọlọ́run ní fi wálẹ̀ o akó àwẹ̀ o akó Ramadan o gbogbo ọdún tí fún mi ní nǹkan àwẹ̀ gbàgbé láti fún mi ní nǹkan àwẹ̀ mi ò Assalamu alaikum warahmatullahi wabarakatuh.